àwọn akọni má lè gbàgbé nínú iṣẹ́ òṣèré orí ìtàgé. Ẹni àkọ́kọ́ ni Albert Adédèjì Ògúndé tí gbogbo èèyàn mọ̀ sí Ògúndé. Ẹni kejì ni Adéyẹmí Josiah Afọláyan tí gbogbo èèyàn mọ̀ sí Adélove. Ẹni kẹta ni Moses Ọláìyá Adéjùmọ̀ tí gbogbo ènìyàn ń pè ní Bàbá Sàlá. Ẹni kẹrin ni Adébáyọ̀ Mọ́sọ̀bálájẹ́ Fálétí tí gbogbo èèyàn mọ̀ sí Adébáyọ̀ Fálétí. Ẹni karùn-ún ni Peter Ọládélé Fátómilọ́lá. Ẹni kẹfà ni Adébáyọ̀ Àrẹ̀mú Sàlámì. Ẹni keje ni Babájídé Kòsọ́kọ́ tí àwọn èèyàn ń pè ní Jídé Kòsọ́kọ́. Ẹni kẹjọ ni Dúródọlá Dúrósọmọ Dúróríǹkẹ́ tí àwọn èèyàn ń pè ní Dúróládìpọ̀. Ẹni kẹsàn-án ni Nurudeen Babátúndé Omídínà tí àwọn èèyàn mọ̀ sí Bàbá Sùwé. Ẹni kẹwàá ni Bọ́lájí Amúsàn tí gbogbo ayé ń pè ní Mr Latin. Tálẹ̀ yìí rántí? Ẹ sọ fún mi. Ẹ ṣeun.